Sunday Igboho Ndinkoko mọ́ bàbá Alado àti funny thinker wọ́n ti fi gbé ta o. ẹ̀yin èèyàn kí ni nǹkan tí Sunday Igboho sọ ẹ jẹ́ n kọ́kọ́ play díẹ̀ nú ẹ̀ ná kó tó di pé mo gbé yín débẹ̀ mò ń bọ̀ ẹ kọ́kọ́ listen sí. Hello Adebas àti Alado àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó bá mú ọ̀dọ̀ mi wàláì n tẹ̀ tí lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. Hello Adebas àti Alado àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó bá mú ọ̀dọ̀ mi wàláì n tẹ̀ tí lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin èèyàn ó pe Adebas wípé within the next 24 hours kún rí dájú pé àti bàbá Alado àti funny thinker kún wá sílé òun kún wá bọ̀ òun lé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn dín nínú iyọ̀ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ní agbára díẹ̀ pẹ̀lú ìbẹ̀rù bójó ni bàbá Alado ló fi gbé ta funny thinker náà jáde ẹ gbọ́ kí lohun tó ṣẹlẹ̀ gan kí ló dá yánkoyánrin lẹ̀ máa gbé yín débẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ àmọ́ ṣáájú àkókò yín kọ́ ẹ jẹ́ ká kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá Alado náà kí ni nǹkan tí bàbá Alado sọ lórí ọ̀rọ̀ yìí kí ni nǹkan tí funny thinker sọ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ n sáré play fún yín ná kó tó di pé mo wá gbé yín lọ síbi foundation níbi tí ọ̀rọ̀ yẹn tó ti kọ́kọ́ ṣẹ̀ wá gangan ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú nǹkan tẹ́ ẹ ṣe fún mi yẹn mi ò ti expect ẹ̀ látọ̀dọ̀ yín bí mo yẹ gbé yín sórí tó mi ò expect ẹ̀ rárá ẹ má bínú fídíò yìí o mi ò expect ẹ̀ látọ̀dọ̀ yín o èmi kọ́ mo sẹ̀yìn o. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú mi ò ṣerú fídíò tí mo fẹ́ ṣe fún yín lálẹ́ mi ò ṣe rí o but voice note tẹ́ ẹ send ló máa fà á voice note yẹn threat ni pé kí wọ́n mú èmi àti funny thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours wípé torí tí ẹ bá rí wa ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ yọ gbogbo tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsìn yòókì máa ń tọwọ́ tó bá ń dùn bá sọ wá gbọ́dọ̀ jọmọ Nàìjíríà máa mọ̀ ẹ má bínú ọmọ ò tí ẹ expect irú nǹkan báyìí látọ̀dọ̀ yín fine ẹni funny thinker sẹ́yìn wípé kọ́mọ yẹn bẹ̀bẹ̀ ọmọ ìdẹ́ mo dẹ̀ gbéra inconveniently mo gbéra mo gba ọ̀dọ̀ ọmọ yìí lọ funny thinker is an adult ó lè decide nínú ayé ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mi ò fẹ́ ṣe bàbá mo níyàwó mo lọ́mọ èmi náà dẹ̀ lẹ́mi ara mi tí mò ń dúró yẹ kí n máa ṣe fídíò yìí threat ní pé tí wọ́n bá ti mú èmi àti funny thinker wá sọ́dọ̀ yín ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ bàbá èmi kọ́ mo sẹ̀yìn èmi kọ́ mo bú yín ọmọ tó dẹ̀ bú yín èmi ti ṣèṣì ọmọ gẹ́gẹ́ bí bàbá fún yín pé kó lọ bẹ̀bẹ̀ ó dẹ̀ bẹ̀bẹ̀ ó ní ìjọ ẹ̀ náà pé òun pọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ó bẹ̀bẹ̀ ìgbà tó bẹ̀bẹ̀ yẹn tó sọ fún mi pé ṣe bí democracy and practice yìí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lòun náà sọ̀rọ̀ lé ọmọ ìdẹ́ ti padà ṣe apology video fún yín lẹ́yìn ìgbà yẹn bí ọ̀sẹ̀ méjì lẹ́fí ń pè mí pé Alado tó bá provide ọmọ yẹn tó bá mọ́ ọmọ yẹn wá kí mi ìwọ gan lè mọ́ rìn inú Ìbàdàn mọ́ torí ẹ̀ mo ṣe bẹ̀yìn kí n tó ṣe fídíò yìí pé kẹ́ ẹ má bínú ohun mi lè padà lé bàbá inú Ìbàdàn yìí náà bí àwa sí àwọn bàbá tó là wá tán ṣẹ́ wà lẹ̀ ọmọ Ìbàdàn ni wọ́n àwọn bàbá wa àwọn ìrandíran wa pọ̀nrípọ̀n gbáyà láyà ìrandíran wa jagunjagun ni wọ́n ìyìn létí torí yín kí n bójú wọn jẹ́ àwa náà ń pè lọ́mọ ológun dúdú ọmọ tìjàtìjà ọmọ bó kí bàbá wọn ìjà bó kí bàbá wọn ìjà tìjàtìjà làwọn bàbá wa ń bá lójú ogun àwa lọ́mọ òbí gèrè lóde ajé bàbá wọn gbóyún mi wá wò ń bá dẹ̀ ẹ má bínú o mo kàn ń ṣe fídíò láti jẹ́ kẹ́ mọ̀ pé èmi kọ́ mo sẹ̀yìn funny thinker tó sẹ́yìn voice note tẹ́ sẹ́ndì sí mi mo ti sẹ́ndì ẹ̀ sí tẹ́rù yín bàbá yóò wà tó bá rí i pé nǹkan tó yẹ kóhun wá yóò wà bọ́ èmi o lórí irú voice note yẹn ìhìn lè wá sọ́dọ̀ yín mọ́ o ìhìn lè wọ́dọ̀ yín o èmi mo mọye fans tí mo lose èmi mo mọye àkáǹtì tí mo lose nítorí pé mo support yín láyé Yorùbá nation mi ò dẹ̀ expect irú nǹkan tó ń wá látọ̀dọ̀ yín sí mi nínú Ìbàdàn tán bí mi sí ṣé kí n mọ́ rìn mọ́ ni kò lọ bẹ́ẹ̀ yẹn èmi rẹ́yìn gẹ́gẹ́ bí bàbá ẹ̀yin ò rí wa gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ẹ ń sọ fún èèyàn yìí pé tí wọn ò bá mẹ́mí àti funny thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá a kì í ṣẹran táwa bá rí yín gẹ́gẹ́ bí bàbá ó yẹ kẹ́yìn náà rí wa gẹ́gẹ́ bí ọmọ kò yẹ kẹ́ rí wa bí ẹran mọ́jà sọ̀lá láìfún yín ó dẹ̀ le bóyá àwọn kan ń sọ̀rọ̀ sí yín létí lẹ́yìn ni bàbá ibi táwa náà dé yìí a ṣe wàhálà dé bẹ́ẹ̀ ni o a kì í ṣe anyhow person ẹ má bínú o funny thinker ló sẹ́yìn kéèsè mi mo sẹ́yìn o tóhùn mi bá lè ẹ má bínú yín tó ẹ tó ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹ mọ iye nǹkan tí mo ti fara gbà pa nípa ti yín online ẹlòmíì gan ti yé tì mí nítorí yín ọmọ Túndé Perry àti Ìsàlò ọjọ́ tán fi yín gbádùn lórí íńtánẹ́ẹ̀tì
ẹ pè mí náà ẹ pè mí àjọ sọ̀rọ̀ náà tí mo fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí mo fi ń lálé àwọn ọmọ yẹn fún yín kó wá jẹ́ pé àtọ̀dọ̀ yín náà ní ti mọ ríru threat yẹn ẹ má bínú I just have to do this video gbẹ̀yìn mo níyàwó mo lọ́mọ o ẹ ní bínú ni o àwa náà ń jagun ayé kó lè dáa fún wa ni o kò wá ń ṣe wípé bóyá ẹni tá a jọ wà ní inú àdúgbò ni ó tún mọ fara ní wa ẹ má bínú o ń lè wá o lásìkò bá rí fídíò yìí kan má bínú o I just have to do it torí ìmọ̀ nǹkan tí ẹ fi ń trace o yóò ti tọ́sẹ̀ méjì tẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn ẹ tún wá lọ drop first note pé kán mọ kó wa wá láì ṣẹran mo ti send ẹ̀ sí funny thing àtò sẹ́yìn tó bá wù yóò wà ẹ má bínú o ọmọ Ìbàdàn ni mí o ń lè ti torí irú nǹkan bẹ́yẹn kí n wá tójú àwọn tó bí èmi mọ́lẹ̀ o kí n wá mọ rábàbà lórí pé mi ò ṣẹ̀ ṣé ẹ̀gún máa ń gún baba lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ ọmọ ni ẹ má bínú tí ó bá jọ póhùn mi le o ẹ má bínú inú ẹ̀jẹ̀ Ìbàdàn ló wà tóhùn mi ṣe rí bẹ́yẹn ẹ má bínú voice note yẹn ti sún mi kàn gírí ẹ provide phone tin àti Alado láàrin 24 hours láì ṣe pé bóyá mo jẹran Ọlọ́run ló dá wa láti mọ fara tira wa kì í ṣe pé láti mọ fara nira wa ẹ má bínú tí fídíò yìí tó bá le lára yẹn ẹ má bínú èmi kọ́ mo ṣẹ̀yìn o. Adébás àti Alado àti funny thing láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. àkọ́kọ́ náà bọ́ bá ṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po lórí rẹ̀ tí lágọ̀ọ́ ara o èyí tó túmọ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àyíbá mọ̀gbà tómi ń pani bí ọtí àyísí mọ̀gbà tí orí a máa ṣe bí ẹni fẹ́ wújú sí apá ẹni lọ ni mo ṣe pé kí n fi ọ̀dọ̀ yín ná kí àwọn ìjọba náà ó sì take note tó bá jẹ́ wípé ọ̀tọ̀ ó sì tọ̀nà láti mọ Ndínkoko mọ́ èèyàn nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ bá ní fi èyí pamọ́ ná ẹ̀yin alára wa wọ́n ń bọ̀ òun èdè. ẹ tún káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá Alado yẹn o kí ni nǹkan tẹ́yin lérò lórí ọ̀rọ̀ tí bàbá Alado ń sọ yìí ó ní pé òun ò kì í ṣe adult òun ò kì í ṣe ọmọ kékeré òun ò kì í ṣe àròbó pé òun ti gbọ́n òun dẹ̀ ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì pé kò yẹ kí Sunday Igboho ṣàkó máa Ndínkoko máwọn bá yẹn pọ̀rọ̀ ilé epo ní agbára bẹ́ẹ̀ ló ń sọ wípé òun ò ní lọ sọ́dọ̀ Sunday Igboho ṣá o àmọ́ ẹ̀yin èèyàn kí lóhun tó fọ ọ̀rọ̀ yìí tẹ́ ò bá gbàgbé lórí fọ́nrán tẹ́ ń wò yìí Sunday Igboho ṣá jáde ń kò pẹ́ yìí tó ń Ndínkoko wípé òun ò fẹ́ gbọ́ òbí wèrè kan Peter òbí wèrè kan Àbátíkù wèrè kan pé òun ò fẹ́ gbọ́ pé ẹgbẹ́ òṣèlú ADC wá sílẹ̀ Yorùbá láti wá campaign kán rí dájú pé wọ́n ti wọ trainers torí pé kíni àwọn máa lé wọn léré bẹ́ẹ̀ ni wọ́n máa sáré kàbàkàbà lórí ọ̀rọ̀ yìí ni funny thing jáde sí tó wá bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àti gbólóhùn tí ń jáde lẹ́nu Sunday Igboho ṣá pẹ̀rù nǹkan báyìí pé kò bójúmu rárá pé ayé democracy la wà kí lóhun tó lè fà á tí wọ́n fi máa sọ irú àwọn ọ̀rọ̀ jàǹkànjàǹkàn bíi eléyìí sí Peter Obi pé ṣó ṣeé ṣe káwọn ilẹ̀ àwọn tí bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá náà káwọn náà sọ wípé Peter Obi ò tẹ́rú àbí pé Tinubu ò tẹ́rú tó gbúdọ̀ wá campaign nílẹ̀ Haúsá torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti lift ban tí ń bẹ lórí orúkọ yín kúrò tó ti lift gbogbo restriction tó ń fún yín kúrò ìyẹn ò wá sọ wípé kò sẹ́yìn bọ̀ tó ń dín lọ́wọ́ láti máa ṣiṣẹ́ fún Tinubu but for the fact that ẹ ń ṣiṣẹ́ fún Tinubu ẹ wá fẹ́ máa dínà mọ́ àwọn tó kù pé àwọn tó kù gbọ́dọ̀ wá campaign ilé ni funny thing jáde sí tó di pé Ndínkoko bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé funny thing wọlé kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹ má yí kún bẹ́ẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Aṣáájú mọ́ Àtíkù Òbí wèrè kápọ̀ sí. Aṣáájú ọ̀la for second time beyond 2027 100%. 100% àbáṣe àlá after ọdún mẹ́jọ aṣáájú àtúbà bàbá abẹ́rẹ́ fún another extra ọdún méjì ni. Aṣáájú bàbá àwọn tó bá ti wá torí ìyá Ìgbòho ló sọ bẹ́ẹ̀ Òbí Àtíkù wèrè kan àbóbi wèrè kan wálẹ̀ Yorùbá. Ìgbòho ló sọ bẹ́ẹ̀ alágbàlagbà lọ́wọ́ Ìgbòho aṣáájú ló bẹ́ẹ̀ ẹ̀dọ́ aṣáájú aṣáájú ló bẹ́ẹ̀ 100% ẹ̀kọ́ láti dìbò. Aṣáájú ni ọ̀sẹ̀ tó tán àdìgún ọmọ kí ni mo ní sọ sírú àwọn ọ̀rọ̀ báyìí ni pé níje lò bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé tí olóyè Sunday Igboho ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lórí bí wọ́n ti ṣe sí ojú àánú wò lórí ọ̀rọ̀ àǹdíkẹ́ ẹni wanted èyí tó rí kọjá lọ nígbà tí àwọn èèyàn bú pé igbálódógójì èrò ni ọ̀wájà pé ṣé bó ṣe yẹ kí ọwọ́ ayọ̀ǹda Yorùbá ní sàkọ́ tẹ̀lé Tinubu lọ rè mo pé ọpẹ́ olóore là á dá ńlànà ọgbọ̀n gẹ́gẹ́
adíá fún ìwọ̀fà kan òkè ọ̀hún tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gidi ní ègbèje tó bá jẹ́ wípé ọ̀nà tí òun mọ̀ nù láti lè fi dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó ṣoore fún ó sì láì fi nú ẹ̀ yàtọ̀ fún ọ̀rọ̀ àǹdíkì ẹni wanted àdìpé ẹni wanted gan ṣé Sunday Igboho ìsọmọ orílẹ̀-èdè yìí ni ṣé kò lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé ẹgbẹ́ òṣèlú tó bá wù ni èmi gbàgbọ́ nínú equity and justice ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu pé èèyàn kan náà tí àwa gbè lẹ́yìn nígbà tí ọmọ aráyé ń fi ẹnu ẹ̀gàn sókọ rẹ̀ nídọ̀wọ̀n àná lọ́wọ́ ń wu irú ìwà tí ọmọ aráyé ń wù sí because láti máa sọ wípé wọn ò bí ẹnì kankan dá láti gbé Peter Obi àbá ti kú wálẹ̀ Yorùbá kìí sí ọ̀rọ̀ kan tó lọ nílànà tọmọlúwàbí o wọn ò ní parọ́ fún yín ọ̀rọ̀ ń kì í pọ̀ jù kí n wá tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ n kó ṣàlàyé ara àwọn ọ̀sẹ̀ tó ṣe é ṣe kírú àwọn ọ̀rọ̀ báyìí kó mú bá ambition Tinubu àkọ́kọ́ náà sẹ́yìn mọ̀ wípé ilẹ̀ Haúsá ni deciding vote ti ń wá ìyún ìbò tí ó sọ̀rọ̀ nípa ẹni tí ó dàrí orílẹ̀-èdè yìí deciding vote ilẹ̀ Haúsá ló ti ń wá because wọ́n tó bí wọ́n fẹ́ẹ́ tó tí a bá pa àwa gbogbo wa ní south papọ̀ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò kódà pé mọ́ south tá a bá pa gbogbo wa papọ̀ ìbò tá a ní lápapọ̀ kò tó èyí tí ń bọ̀ láti ilẹ̀ Haúsá nígbà bá wa torí pé ẹ̀ ń tẹ̀lé Tinubu tẹ́ ẹ wá ń dúnkokò mọ́ ọmọ tiwọn láti inú ilẹ̀ Haúsá àbí èso ọmọ wọn Látìkù ni sẹ́bẹ̀ ni mi ọba wa sẹni bẹ́ẹ̀ yẹn mi ò sèyàn àmọ́ fi wá láàrò lásán bí kò sí bó ṣe rí ọ jẹ́ jù bẹ́ẹ̀ lọ ọmọ wọn náà sì ni so tí a bá wá ń dúnkokò mọ́ irú ọmọ tiwọn ní ilẹ̀ tọ̀dọ̀ tí wá ń bí tó jẹ́ pé ibo tí ẹni wa gan gbójúlé jù ọ̀dọ̀ wọn ni ó ti wá ṣé kìí ṣe pé bọ́yà ń kó bá ẹni wa ni àkọ́kọ́ nù ẹlẹ́kejì tó tún wá wà ń bẹ̀ ni wípé ó tún lòdì sí òfin orílẹ̀-èdè gan bí ìdúnkokò mọ́ ni òfin orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ó sì yẹn wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti rìn lọ sí agbọn ibi tó bá wù lórílẹ̀-èdè yìí and there is also freedom of association èyí tó túmọ̀ sí wípé ẹnikẹ́ni lè decide irúfẹ́ ẹgbẹ́ òṣèlú tó ń fẹ́ bá ṣe bẹ́ẹ̀ ti ṣe decide láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́ tí táyé fẹ́ mọ́ bóyin tí mo pé rárá ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni nílẹ̀ Ìbàdàn lẹ́kọ̀ọ́ lé nípínlẹ̀ Oǹdó nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù láti wá máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ọmọ dúró gẹ́gẹ́ bí ìdúnkokò tako àlàkalẹ̀ ohun ètò tí òfin orílẹ̀-èdè yìí ti ṣe wípé ẹnikẹ́ni lè ṣe ẹgbẹ́ tó bá wù yàtọ̀ sẹ́bí òkùnkùn o there is freedom of association so bó ti ṣe jẹ́nu mo wá sọ nípa irú àwọn ọ̀rọ̀ yìí láàárọ̀ àwọn èèyàn mú mi ọwọ́ pé kò yóò rí bẹ́ẹ̀ bójú akátá bá ti wà á léwó ẹnu ẹ̀dì ẹ̀kọ́ ya ti gbọ́ irọ́ òótọ́ ọ̀rọ̀ kì í ṣe alápẹ̀lẹ́ ẹnikẹ́ni ẹni ọba ti rọ́ǹgì nu kò sí ní tá a fẹ́ ṣe sí kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí nígbà tí ẹ̀yin náà lọ tẹ́ ẹ bọ̀ lọ́jọ́ sí tẹ́ ẹ pé ẹ yọ̀ǹda Yorùbá nation o ẹ fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ tọ́mọ ara ayé mu yín ọwọ́ àwa ilá pé rárá tá a dúró tì ní gbígba kẹ́sẹ̀ fọwọ́ ti lé pé Sunday Igboho lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú tó bá wù wá yàtọ̀ fún yun gan èmi ọmọ burúkú tó fòtẹ́ lé pé sẹ́ńtì ojú rẹ̀ rí lórí ọ̀rọ̀ Yorùbá nation kì í jóun ni ṣé kó kú ni fọ́nà òun bẹ lórí péjì mi káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára lẹ́yìn ó ṣe wọn àní kó ṣe bí ó ṣe yàn àní kó ṣe yàn ibi abálẹ̀ ayé ruwadé àá tún gbọ́dọ̀ mọ̀ fi gbà kànbọ̀ kan nínú bí ẹnikẹ́ni lórílẹ̀‐èdè yìí ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù ẹnikẹ́ni sì lè tẹ̀lé ẹnikẹ́ni tó bá sẹ́yìn ọmọ wípé èyí tẹ̀ ń ṣe yìí àwa kan bẹ tá a jẹ́ alágídí èèyàn tá a jẹ́ alágídí ẹ̀dá tá a jẹ́ alágídí ọkàn tọ́jà wípé èmi gan fúnra mi ò fẹ́ràn Peter Obi tẹ́lẹ̀ torí pé bí ṣe máa ń ṣe ra rẹ̀ bí áńgẹ́lì ìhun èmi ó ti jẹ́ kémi ọmọ kò ní rọ́ ni ẹni ọba ti ń bá mi bọ̀ sí pé ọmọ pé púpọ̀ nínú àwọn fọ́nrán tí mo máa ń ṣe ń bí fọ́nrán àti tako ni ṣùgbọ́n mo fi gbà kan sọ́rí wípé ẹni ọba dìbò fún ilẹ̀ Yorùbá ọmọ àlè ni n ò lè sọ fún nǹkan báwọn nítorí pé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tẹ̀lé ẹni ọba wù ẹnikẹ́ni sì lẹ́tọ̀ọ́ láti dìbò fún ẹnikẹ́ni tó bá tẹ́ lọ́rùn ṣùgbọ́n láti wá máa sọ wípé ẹni ọba bí aláya rẹ̀ dá kó mú kó gbé Peter Obi wèrè kan wálẹ̀ Yorùbá àwa kan tá a jẹ́ alágídí ọkàn irú ọ̀rọ̀ báwọn ọmọ bí wa nú àwa sọ pé ọ̀dà tó bá fẹ́ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ the fact pé mi ò nífẹ̀ẹ́ Peter Obi ọ̀dà ńgbà ni mo wá fẹ́ campaign fún ẹ wá ṣe wọ́ sí i tẹ́ ti wá rí pé ẹ ti ń tì mí lọ ọmọ support ẹni tí mi ò wulẹ̀ láìkì tẹ́lẹ̀ kì í ṣe pé torí pé mo fẹ́ support ẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe wọ́ sí i ni so báwọn kìíní mọ̀ wọ́n ń ṣe rí nu bẹ́ẹ̀ bá ń support Tinubu kò sí ní tó burú bẹ́ẹ̀ àti máa fa ti àwa wà lára àwọn tó tẹ̀lé yín pé kò sí láì fi inú ẹ̀ Sunday Igboho tẹ̀ ń wo yìí òfin gbà láàyè láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú tó bá wù ẹlẹ́kẹ̀jì tó tún wá wà ń bẹ̀ ni wípé ládùúgbò gbogbo tójú rẹ̀ ti rí lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣé ẹ fẹ́ kó kú ni sódì gbọ́ bá kú ká tó padà lẹ́yìn rẹ̀ ni ó ti gbìyànjú ó ti ṣe gbogbo tọmọlúwàbí lè ṣe ńgbà bá wá sọ mi tán tá a fi mẹ́nu ara ayé kúrò lára tiyín tó bá dé pé ẹ̀yin kan yìí náà ni ẹ wá ń dún lànà pé ọmọ Yorùbá tó bá gbé Peter Obi àbí tó gbé Àtíkù wá sílẹ̀ Yorùbá kìíní kankankan ṣé ìbò lẹ̀ Yorùbá nìkan nìbò tó tó láti gbé Tinubu wọlé ni ṣé ìbò lẹ̀ Yorùbá nìkan nìbò tó tó tí ó sọ Tinubu dà rẹ̀ ni àbí wọn mọ̀ wí ni ò jẹ́ mọ̀ gbọ́ o ìbò lẹ̀ Yorùbá nìkan kọ́ àti máa fa ti sẹ́rí ìbò lẹ̀ Yorùbá tẹ̀ ń wò yìí àwa kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ńlẹ̀ Yorùbá o Yorùbá máa ń dìbò wọn bó ti ṣe wù wọ́n ni Yorùbá sẹ́rí àwọn ìbò tẹ̀ ń wò ìbò ẹ̀yàmẹ̀yà ni wọ́n máa ń dì sẹ́rí àwọn Haúsá ìbò tí wọ́n máa ń pín ni torí sẹ́ńtà nílẹ̀ Haúsá so every candidate máa ń lọ nílẹ̀ Haúsá lọ já ìbò ti ẹ̀gbà lódìdí ṣùgbọ́n kò wá tí wọ́n ṣe rí ó jẹ́ náà ẹni tó bá jọmọ tiwọn náà ó sì rí ìbò tó gbọngbọ́n gẹ́gẹ́ bí ọmọ onílùú ṣé ń gbà bá wa ń dún kòkó mọ́mọ́ tí wọ́n ń bí tí àwọn bá wá ń lorú nǹkan báwọn tó bá jẹ́ pé wọ́n wá mú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ yìí tí wọ́n lọ fún blogger tí wọ́n fi push agenda nínú ilẹ̀ Haúsá pé abẹ́ẹ̀rí ó ti sọ pé ẹni tí wọ́n bá bí dáa kó mú Àtíkù wálẹ̀ Yorùbá ìpè tí nǹkan báyìí ní ọ̀sẹ̀lẹ̀ sí róńtọ̀ táwọn Haúsá bá gbomi parí ńkọ́ tẹ̀sí mọ̀ pé ọ̀rọ̀ tiwọn góò ní ẹgbọ́ báyìí wọn ọ̀gbọ́kọ́ mu bí wọ́n bá gbomi parí kílẹ̀ rò bóyá yóò ṣẹlẹ̀ sáà bí sàn síwájú kílẹ̀ rò bóyá yóò ṣẹlẹ̀ pàápàá jùlọ tí àwọn olóṣèlú bá ti ẹ̀sùn wá tọwọ́ bọ kínní ìtòjú pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kówó wọnú ẹ̀ tẹ́ ń sponsor àwọn blogs lóríṣiríṣi pé kí wọ́n bá wọn repost ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
sẹ́yìn ọmọ yìí pé lọ́kàn ti yín ẹ̀yin support Aṣíwájú wholeheartedly you are doing this from the place of love ṣùgbọ́n gbà tí wọ́n bá twist yẹ òfin kan kóró ojú sí láti pé ẹni tó bá gbé Peter Obi ìwèrè kan wá ó bí èmi náà nu ohun ní parọ́ fún yín o pàápàá jùlọ ń gbé ẹtì ẹ̀ wá sọ pé ẹni ọba bí ìyáláyà ẹ̀dàmọ̀ ìyáláyà àwọn ta ni ìyáláyà kẹ̀ ó wà lára tó bí mi nu ohun ní tàn yín o ṣùgbọ́n síbẹ̀ lábẹ́ àkóso bíi ti wù rí ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣe èèyàn a lè fi wá láàrò lásán bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ràn Tinubu kò sẹ́sẹ̀ ń bẹ̀ pàápàá jùlọ ládùúrú ipa tí bàbá òun ti kó lórí ìgbésí ayé yín lórí ọ̀rọ̀ àmókò ẹni kúrò nínú ìwé wanted ó gbìyànjú tọ́wá ìjẹ́ pé ọ̀nà kan tó tẹ́ mọ̀ rí láti fi lè sẹ̀sùn orí fún kò sí ní tó burú bẹ̀ àti pé òfin gan tó gbà yín láàyè èmi wà lára àwọn tó stand by you àbí stood by you dẹni nígbà tí àwọn èèyàn fẹ́ máa mú yín sọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára wípé Sunday Igboho ẹ̀ wo ó ti lọ dé fìlà APC mú ni fìlà kí lẹ fẹ́ kó dé ṣé fìlà NNPP ni kó lè dé ni ṣé nígbà tí ó ń forí jágbójájù kiri tí Buhari ń wá káfódìdí ọdún 6 gbáko ńbo lẹ́yìn wà tẹ́ ẹ bá tọ́jú ìyàwó òun àwọn ọmọ ẹni ńgbò ó sì pé òun ò ṣe Yorùbá nation mọ́ ẹ fílẹ̀ kó gbáyé ìdẹ̀rùn ẹjọ́ gbáyé ìdẹ̀ra kí ló dé ṣé wọ́n pé ó ṣe wàhálà kú ni bá a bá wáyé àmọ́ sinmi ni Sunday Igboho ti gbìyànjú ó ti ogun tọmọlúwàbí lè ṣe ó ti try ṣùgbọ́n ẹ̀yin náà èmi ti sọ̀rọ̀ òun lọ́jọ́ sí ó fẹ́ dàbí ọ̀wọ́ lórí ẹ̀rọ ayélujára ńgbà mo pé kí ẹ máa sọ àwọn ọ̀rọ̀ kan ní sísọ wọn mọ̀ bóyá ẹ máa sọ̀rọ̀ based on bínú yín ṣe dùn tó ní o kì í yé mi ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ mi ńgbà míì èèyàn máa ń fọ̀rọ̀ ọkùn bí àgbà ni kì í ṣe pé bóyá bínú èèyàn ṣe dùn tó náà lèyìn ó ti máa ju ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára agenda pọ̀ lórí social media àwa tá a jẹ́ vlogger àwa la mọ̀ ń parọ́ àwọn nǹkan wọ̀nyí agenda pọ̀ gan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ from place of love nígbà àwọn bàbá yín twist yẹ ẹ̀yin gbọ́ wà máa wò pé n tí mo mean nígbà tí mo sọ̀rọ̀ ikọ́ yìí n tẹ́ mean nìkan lóòótọ́ ṣùgbọ́n n tí àwọn fẹ́ jẹ́ kí ó jọ létí ara ayé ni wọ́n ti twist yẹ sí wọn wá tán etí tó bá sì ti gbá lọ irú wọn yìí gbábọ̀ mọ́ fún di èyí ẹ fi Peter Obi lẹ̀ ẹjẹ́ ó yípo gbogbo apá bí ọba wù lórílẹ̀‐èdè yìí òfin gbà láàyè ẹbí yóò wà bó ń bẹ̀ ni kò sì ní rí nígbà tí ọba sì rí yóò mọ̀ gbalẹ̀ ẹ̀ lọ èmi ti sọ̀rọ̀ nípa Peter Obi pẹ̀lú fọ́nrán oríṣiríṣi ogún ọdún lónìí àwọn Peter Obi ò lè dìbò wọlé ó gbọ́ àwọn òṣèlú à ń gbẹjú pẹ̀pẹ̀pẹ̀ à ń sojú àánú à ń tọwọ́ bàkó àròwó mú jáde òun kìí ṣe òṣèlú ti Nàìjíríà mo ti sọ́n pa rẹ̀ ẹ jẹ́ k'Àtíkù náà ẹjọ́ wá kọ́ campaign àwọn tó bá gba tiẹ̀ náà kí wọ́n dìbò tiwọn fún kò tí ì sínú tó rújú kò tí ì sínú láìfí a lè mọ bí bá bá ń dúró nídùú èyí tí ẹ̀yin dúró òun yóò dàbí pé à ń dún kòkò mọ́ àwọn èèyàn wa ni èyí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yóò rí bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ lábí òfin láti díje dùn ẹbí Sowore ń lọ sílẹ̀ Ìgbò tí ń lọ rèé kúnlẹ̀ iwájú ọba wọn bẹ̀ tí wọ́n sì ń gbà lálejò Tinubu náà ń rebe àwọn Àtíkù náà ń wálẹ̀ Yorùbá Peter Obi náà ń relẹ̀ Haúsá bó ṣe rí nu a ti mọ̀ kó tó di wípé yóò di àsìkò tí ìbò dé sẹ́rí before election ni àwọn tí wọ́n bá ní ojú tí wọ́n fi woyún ògbénú kára wọn nínú òṣèlú ni wọ́n ti mọ̀ ẹni tí ó dìbò wọlé before election ni wọ́n ti mọ̀ èyí sọ̀rọ̀ because láàrin èmi àti ìṣọwọ́ tí Peter Obi fi ń ṣòṣèlú ti ẹ̀hún ọjọ́ òṣèlú tí èèyàn lè dìbò wọ Peter Obi ó yà ń lẹ́nu gan bí wọ́n ṣe pé ó ti dìbò wọlé gómìnà ìpínlẹ̀ Anambra rí Peter Obi ò lè dìbò federal rep wọlé nínú Ìbàdàn ó ní pé àwọn ará ọjọ́ ọ̀gọ̀ngàn wọn ò kú lórí ìdádùn ìṣèlú eégún ní Ìgbòho Òde Òṣogbo atọ́kùnrin ìgbà tìbò mi bó ṣe rí bò gómìnà dì wọlé nípínlẹ̀ Anambra ń yà mí lẹ́nu dọ́là kò lè dìbò fẹ́ Peter Obi lè dákẹ́ Alábí mú nínú ìbò federal rep bí a bá fẹ́ gbẹ wọn kẹgbẹ́ ara wọn so ẹ fi lẹ̀ torí pé iṣẹ́ rí tí ó lè dùn yẹn jù nínú ìgbésí ayé even ẹni tí ó lùsì gan ní tí ó dùn jù ní wípé wọn ò jẹ́ kó wọn participate nínú election ṣẹ́wárí kó wá lùsì kó fojú ara rẹ̀ rí báyìí pé òun lùsì ó kílẹ̀ rò pé bóyá ó ń fa bí ìkùnsínú láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC nínú ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé wọn ò jẹ́ kí wọ́n participate nínú primary election eléyìí tí ó gbé à ń bọ̀ wọlé yẹn ni wọn ò jẹ́ kí wọ́n participate so wọ́n fi àtẹ́ni tí ò wulẹ̀ lè di primary election yẹn tí ò lè di wọlé àtẹ́ni tí ò lè rí àṣẹ ẹgbẹ́ òṣèlú APC gbà fi díje dupò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ń bínú pé wọ́n wá disqualify àwọn kí làwọn ṣe kíníkan so even loser gan máa bínú tẹ́ bá disqualify rẹ̀ kó tó di wípé race bẹ̀rẹ̀ you don't disqualify people before race ẹ jẹ́ kí wọ́n partake inú ẹ̀ ẹ jẹ́ káwọn náà ó ṣe inú ẹ̀ ó bá dẹ̀ lùsì yọ ọmọ gbalẹ̀ ẹ̀ lọ by then kò ní sẹ́nibọ̀dì tó fẹ́ mọ bá rojọ́ mọ́ kò ní sẹ́nibọ̀dì tó máa kùn sí létí mọ́ so lórí ọ̀rọ̀ Peter Obi kò sẹ̀ mọ́ lùsì mo yìí ti sọ́lọ́ kí àìmọye ìgbà pé tó bá jẹ́ pé ojúpọ̀nà irúfẹ́ òṣèlú ti ń sẹ́wọ̀n náà ló sì dúró lé lórí pé òun ọmọ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà Peter Obi ò ní ààrẹ kan dá ogún ọdún lónìí kò níbi lọ and then lórí ọ̀rọ̀ Alhaji Atiku Abubakar náà ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀ o torí mi ò ní parọ́ fún yín wọ́n ti waste time tó pọ̀ jù lórí ọ̀rọ̀ àrọ́nù wọ́n ti waste time tó pọ̀ jù irú tó ṣẹlẹ̀ sí wọn ní 1999 irú ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ sí Tinubu 2015 I am telling you irú tó ṣẹlẹ̀ sí Alhaji Atiku Abubakar 1999 ó fẹ́ ṣẹlẹ̀ sí Tinubu ní 2015 àṣìṣe tí Atiku ṣe ní 1999 tó destroy political career wọn lórí ọ̀rọ̀ àndíje dupò ààrẹ dọ́là ó fẹ́ ṣẹlẹ̀ sí Tinubu 2015 ṣùgbọ́n nítorí pé Tinubu jẹ́ olóṣèlú kan tó wà calculated ẹ̀yin náà wò Tinubu ti ní ẹgbẹ́ òṣèlú ACN dání àbí ACC ní tí wọ́n ti fi dìbò ó ní gómìnà bíi 6 sí 7 ńgbà náà wọ́n gbé Buhari wá òun gbé ẹgbẹ́ òṣèlú CPC wá àwọn Okorocha mú Abga wá àwọn G5 ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà yá wá wọ́n kálukú dá ẹgbẹ́ òṣèlú jọpọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí national leader nígbà tí wọ́n ti forí ìkòkò sọdún pé Buhari làwọn ó lò gẹ́gẹ́ bí ààrẹ definitely kò sí ibi tí àwọn èèyàn máa dojú ọ̀rọ̀ gbákejì ààrẹ kọ ju ọ̀dọ̀ Tinubu lọ
so yín tèmi gẹ́gẹ́ dẹ̀ ń rò nígbà náà ni pé bóyá Tinubu ni ó gbà láti jẹ́ vice president kì í ṣe lórí ọ̀rọ̀ pé bóyá wọ́n jẹ́ muslim kọ́ bí ẹ́ dìbò muslim gbà náà ó dìbò wọlé ṣùgbọ́n Tinubu decide láti má ṣe vice president nítorí pé tó bá ṣe ọ̀tẹ̀ tí àwọn kàbáàsì inú ìjọba Buhari àti àwọn Abuja boys ọ̀tẹ̀ tí wọ́n dì lórí Tinubu nígbà tí Buhari parí ọdún 7 rẹ̀ ọ̀tẹ̀ yẹn máa wọ́ọ̀kì bàjẹ́ torí ọ̀tọ̀ ní agenda tí wọ́n máa push wọ́n á ní ẹsẹ̀sẹ̀ jọ parí ìjọba kẹtẹ́ ó tún wá sọ pé ó fẹ́ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ igi so narrative tó máa push fún àwọn ará ayé ni pé Tinubu àti Buhari ti jọ ṣe ìjọba tán so ìfàtọ̀ táwọn bá ti Amazon tíkẹ́ẹ̀tì wá sí south tàbí ilẹ̀ Yorùbá ẹlòmíì làwọn máa mú kì í ṣe Tinubu so wá lè pay Tinubu wọ́n ti jọ lo ọdún 7 tán ṣé nígbà tí wọ́n bá wá padà mọ́ ẹlòmíì tí wọ́n fẹ́ mú Tinubu náà máa ó ṣeé ṣe kó lọ nú ẹgbẹ́ mi kó ń fẹ́ fi dìbò àjọmọ̀ pé kò ní wọlé ni because ẹgbẹ́ léèyàn àwọn èèyàn pàtàkì náà ní ìṣúra pọ̀ tí ìdẹ́gbẹ́ tó bá lọ nú ẹgbẹ́ òṣèlú mi báwo ni arrangement yẹn ṣe fẹ́ rí báwo lẹgbẹ́ yẹn ṣe fẹ́ lè láǹfààní àti rí èèkàn wálẹ̀ láàrin àsìkò péréte tí wọ́n ó dìbò mìíràn so Tinubu náà ò ní wọlé bá lọ nú ẹgbẹ́ mi so kí ni yóò wá jẹ́ òfò ńlé òfò àlejò ó ṣe kọjá pásítì ní ọ̀padà wọlé 2023 yẹn so báwọn kiri wọn yẹn ṣe rí nìyẹn olóṣèlú gbọ́dọ̀ máa wà calculated àṣìṣe tí mo ní Alhaji Atiku Abubakar ṣe 1999 ó ní pé wọ́n gbà láti jẹ igbákejì ààrẹ fún Ọbásanjọ́ tó bá jẹ́ pé kò gbà tó jẹ́ pé ó dúró pé Ọbásanjọ́ àti ẹlòmíì tó bá mú láti inú north ó jọ ṣèjọba ọdún 7 wọn tán Atiku is the oldest and biggest politician from the north so tó bá máa sún tíkẹ́ẹ̀tì yẹn padà lọ sínú north àti ọwọ́ Atiku náà ló máa bọ́ sí so bó ṣe rí ṣùgbọ́n nígbà tí ó ti gbà láti jẹ́ pé kí òun àti Ọbásanjọ́ ó jọ ṣèjọba ọdún 7 Ọbásanjọ́ gẹ́gẹ́ fúnra lára rẹ̀ ló wá fi agbára àjọba ṣèpà wípé a máa sún tíkẹ́ẹ̀tì yìí wá sí north lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe wà Atiku láàmú sọ wá tán sọ tán so láti ìgbà tó Ọbásanjọ́ ti wá padà zone tíkẹ́ẹ̀tì yẹn lọ sínú north tó ti di pé wọn ò mú Atiku mọ́ ẹ̀yẹn wá wo ràbàràbà tó dé bá ambition Atiku lórí ọ̀rọ̀ àti díje dupò ààrẹ dòní ẹ wo ràbàràbà yẹn àwọn ará àjọ wọn ọgọ wọn ò kú lórí wọn pé irinjá afinisó ilẹ̀kẹjá tó ń tòwú ọba ti já kì í kún mọ́ nínú ayé bọ́ba ti já kì í kún mọ́ ẹkún ìkẹ́kùn ọba ti já bó ṣe rí nu ẹ jẹ́ ká assume pé Tinubu náà ti gbà láti jẹ́ vice president sí Buhari ní 2015 wọ́n wá jọ ṣèjọba yẹn fọ́dún 7 wọ́n parí ẹ̀ ní 2023 ṣé tí Tinubu wà wá láǹfààní àti lè lo àṣà ẹgbẹ́ òṣèlú APC fi díje dupò ààrẹ nígbò ni Tinubu ṣẹ̀ṣẹ̀ tó wá fẹ́ bẹ̀rẹ̀ ambition ọ̀rọ̀ à ń lé ààrẹ mọ́ ṣẹ́ẹ́rí kó ti bọ́ sí róòtì yẹ lójú òkú ìntàn wínú torí pé àwọn Haúsá yẹn máa dúró lórí pé Tinubu àti Buhari ti jọ ṣe ìjọba tiwọn so ìfàtọ̀ táwọn bá máa mú anybody láti south kò ní jẹ́ Tinubu mọ́ so gbogbo bí kìíní wọn bá ṣe wá lọ́bọ̀ ó ṣe kọ́ padà lọ favour Atiku ṣé bàbá wa mú ọdún 7 tásìkò ó ló ń jọba tàbá mú ìhun tá a kàn mọ́ ọjọ́ orí Tinubu ṣé over 80 àbí close to 90 ni ó wà tẹ̀sẹ̀ mọ́ sáré kiri pé òun fẹ́ dáàrẹ orílẹ̀-èdè so báwọn kìíní yẹn ṣe rí nìyẹn as a politician you must learn how to calculate èèyàn gbọ́dọ̀ rí dájú wípé òun ní foresight ní ìwòye ọjọ́ iwájú thinking out of the box wípé tí n bá gba ilé yìí báyìí èyí tí wọ́n mú fún mi lónìí ìdùn ò ṣùgbọ́n tí n bá gbà èyí tí ń bọ̀ lọ́la tẹ́mi gẹ́gẹ́ fúnra lára mi fẹ́ ǹjẹ́ wọn ò lè fún mi mọ́ èyí tó kó bá Alhaji Atiku Abubakar nù fún pé wọ́n gbà láti jẹ́ vice president Ọbásanjọ́ 1999 ó wà lára greatest mistake of all time tó destroy political career àwọn dòní ẹ̀yin náà wá imagine láti ìgbà yẹn wá dòní wọ́n wà nílé president ni o wọ́n lé president ni o wọ́n lé dòní ni ẹni tí ń bẹ lórí àga àpèrè àtẹ́fẹ́ sí ẹlẹ́ẹ̀kejì ẹ̀tún lé náà so ṣé ẹ̀ńtẹ́ lè mú nígbà tẹ́yìn àti ẹjọ́ wà ń ta ṣé ń lẹ́fẹ́ mú gbà wà lórí àga àpèrè àṣẹ tán ẹ̀ ń lè dùn ní ṣé ń gbà tí Yorùbá tó bá parí ọdún kẹjọ tán sóhun tíkẹ́ẹ̀tì yẹn lọ sí nọ́ọ̀tì ìyẹn tó dẹ̀ fẹ́ gbéjọba alẹ́ fàwùsà ó máa rí dájú wípé ẹgbẹ́ ẹ̀hún náà lòun tó gbé fún àbí tí ó bá tiẹ̀ gbé fún ẹgbẹ́ òṣèlú rẹ̀ gan yóò rí dájú wípé kọjá ti kú mọ́ àbí ṣé Tinubu gbéjọba fásitì kú ni tó báwọn kìíní wọn yẹn ṣe rí nìyẹn based on political calculation láti jẹ́ olóṣèlú tí ayé ọmọ súrí fún ó gbọ́dọ̀ wà calculated ó gbọ́dọ̀ wà calculated kìí ṣe pé bóyá bí ẹ bá ti náwó nǹkan kan sí ọ torí pé nǹkan yẹn yóò fún ọ ní position tó wà way far above àwọn tẹ́jọ́ wà ní political class kan tẹ́lẹ̀ ó wá sáré gbà nígbà yẹn Tinubu mọ̀ wípé vice president ní second man ní country now so kò sí wá sọ wípé kò ń gbà kó ń kú fìyẹn di second man no ó prefer national leader tí wọ́n ń pè yẹn kò sí àbùkù tí wọ́n fi kàn tán láti inú ilẹ̀ Haúsá wọ́n ní Tinubu èsè national leader ẹgbẹ́ òṣèlú APC o kódà gan ó tiẹ̀ nígbà kan ti ẹrù fàyín pé tí a bá fi lè pe Tinubu national leader ẹgbẹ́ òṣèlú APC àjẹpẹ́ national leader lòun náà so gbogbo àwọn nǹkan yẹn wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n fàbùkù kan wọ́n dìtẹ̀ mọ́ wọ́n tún bí ọ̀tẹ̀ yẹn dé ibi ìdìbò ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC débi pé wọn ò fẹ́ fún Tinubu tíkẹ́ẹ̀tì wọn ò fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì by the end of the day nígbà tí jókà yẹn lélẹ̀ political calculation yẹn tíìkì gan débi wípé nígbà tí wọ́n ń ṣe screening tó di pé wọ́n ń pè pàdé táwọn àgbàgbà ẹgbẹ́ òṣèlú APC jókòó Tinubu sọ fún wọn wípé èmi ọ̀bá ní nǹkan kan fàbí wàhálà o ṣùgbọ́n ọ̀rọ̀ méjì ni òfin ẹgbẹ́ wa sọ àkọ́kọ́ náà ó ní a lè mú candidate by consensus ìyẹn ni pé ká jókòó ká forí lórí fikùn lukùn forí ìkòkò sọ̀ọ́dún bá a bá rí ẹnu ọ̀rọ̀ fi jóná a lè mú candidate by consensus ṣùgbọ́n bí ó bá ti wá rí bẹ́ẹ̀ ọ̀nà kejì tí òfin pé a lè gbé gbà ó ní pé ká lọ sí primary o and as far as I'm concerned primary election la ṣe o nígbà tí APC ti wá decide àti zone ticket yẹn wá sí south láàrin èmi àti yẹn àti òsà òkè tá ń lè dá Tinubu mú nílẹ̀ Yorùbá tá ń lè dá Tinubu mú nílẹ̀ Ìgbò tá ń lè dá Tinubu mú south láàrin gbogbo orílẹ̀-èdè yìí tá ló lè dá Tinubu mú ní gbogbo south pátápátá even nínú primary nínú ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ o àti ní general election tá ló lè dá Tinubu mú láti south so automatically nígbà tí zone ticket yẹn wá sí south yẹn Tinubu náà ni wọ́n ti project gẹ́gẹ́ bí president wọn
nígbà tí sún ticket tí zone ticket yẹn wá sí south wọ́n ti project Tinubu as president already even without knowing tàbí without liking it torí inú wọn ò dùn sí. tó bóyá jẹ́ nìyẹn ìyá lára wa kọ̀jẹ́ bó ti jẹ́ kọ̀jẹ́ bó ti lóun jẹ́ ẹ̀kú ká. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí lóhun tó lè fà á tí Sunday Igboho ṣàwọn máa fi sọ ọ̀rọ̀ báyìí kí nìkan tẹ rí sí ẹ já darapọ̀ ní abala àríwó sí kàn bá mi comment kàn máa like ẹ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síáṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kàn bá mi bó káàkiri tààràtààrà kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.